Ọlọ́run sọ àwọn odò mẹ́rin tí ń sàn lábẹ́ aljanna omi min ma'in ghayri asin, omi tí ó change taste rí, wa anharun min labanin lam yataghayyar ta'amuhu, àwọn odò tí ń sàn tó jẹ́ pé odò wàrà ni wọ́n, milk òun náà ni odò tí wọ́n lam yataghayyar ta'amuhu, Ọlọ́run ní kò lè change taste. Wa anharun min asalin musaffa, àwọn odò kan tún bẹ ní tí ń sàn nínú aljanna. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu wa tabi'a hudahu wa ba'd. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أفيقف الله سبحانه وتعالى أولكم كاتب فالنبي محمد صلى الله عليه وسلم. إسلام يقبوه إسلام يسنتوني البركة بكوني تلقي الله بارك الله وني أقبي أوان داجو يسنبه ونبي كالي gbogbo òfin pátápátá tí wọ́n ti ń gbé kalẹ̀ láyé tí ó bá ti lọ nílànà Islam òfin kófin ni, kò sì wà ní sí a máa rí ààyè ń bẹ. Islam nìkan ló gbófin kalẹ̀ tí ó sáàyè ń bẹ. ẹni tó bá ti wá ra ààyè ń bẹ, irú ẹni bẹ́ẹ̀ bí bàtà yẹ pé ń rò wípé Ọlọ́run bá ṣe nǹkan kò wà perfect ni. Ọlọ́run ò ní rí nǹkan tó dáa láyé àyàfi kó sọ wípé halal ni fáwọn mùmínì ká máa jẹ. Ọlọ́run ní rí nǹkan wọ̀ láyé àfi kó sọ wípé haram ní fẹ́yìn mùsùlùmí ẹ jìnnà sí, fáǹfààní tara wa náà ni. ẹ dákun, béèyàn bá wá kó sínú àwọn nǹkan tó jẹ́ pé Ọlọ́run ní ká má débẹ̀ yìí, tó bá rí aburú tí Ọlọ́run bá lè kọ́ láti kíyèsí kó tó rí kó ṣe nǹkan ilé wọ̀, tó bá rí nǹkan yìí sẹ́mọ̀ wípé kò yẹ kó blame ẹnì kankan, ara rẹ̀ ló yẹ kó blame. nínú àwọn nǹkan tó Ọlọ́run bá lè kọ́ láṣẹ ilé wọ̀ ó ní àwọn nǹkan tó jẹ́ pé ó lè ìmọ̀ kó bá làákàyè lọ́wọ́. kódà Islam nínú àwọn nǹkan márùn-ún tí Islam wá kíyèsí tó ṣe pàtàkì tó jẹ́ pé òfin tó bá ti gbé kalẹ̀, lọ́ọ̀ tí wọ́n bá fi lè gbé kalẹ̀ tí ó bá fi lè kíyèsí nǹkan márùn-ún yìí, kírú òfin bẹ́ẹ̀ ká má ka kófin. nínú àwọn nǹkan márùn-ún yìí òun wà ní làákàyè wà. lẹ́yìn pé Islam ń kíyèsí ẹ̀mí, ọmọ èèyàn kò gbọ́dọ̀ bọ́ lọ́nà kọ́nà. nínú àwọn kan tí wọ́n ń kíyèsí òun náà ní làákàyè wà. ìpè tẹ́mi bá tó wá ń sẹ̀mí o, kí làákàyè náà kó tó máa ṣe kí ni o, kó tún máa wà ń bẹ̀. àmọ́ lónìí yìí mí pé làákàyè wa la fi ń gbófin kalẹ̀, ọpọlọ wa la fi ń gbófin kalẹ̀. àwa ń wò pé eléyìí ló dá lójú tiwa, bẹ́ẹ̀ sì ni kò sí dá. àwa náà létà àwa náà wà padà rí aláìsí pé àṣìǹkan tá a sọ pé ó dá yìí, àṣìǹkan sí kéésì nǹkan tó dá. àwa náà padà rí regret lórí ẹ̀. nínú àwọn kan tí Islam ṣe ní tí ń kíyèsí òun náà ní làákàyè wà. gbogbo ọ̀nà téèyàn máa fi gbà kíyèsí làákàyè ní Islam fi gbà kíyèsí ẹ̀. Islam ní ká kàwé. nínú Islam kò sí jẹ́ pé ká má kàwé, torí pé làákàyè yìí ó bùkátà sí nǹkan tí ó máa àrọ́kà rẹ̀ tí ó máa jẹ́ kó ṣiṣẹ́. nínú àwọn nǹkan tí ó wà jẹ́ kó ṣiṣẹ́ òun náà ní kíkàwé wà. káka kéwú, tábà ní kákàwé yẹn ni pé káka gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó dìrọ̀ mọ́ kíkà, ó jẹ́ kéwú ni, ó jẹ́ ìwé ni. Islam fẹ́ káka kí làákàyè ó lè wà máa dàgbà sí. nínú ẹ̀ òun náà wà ní wípé ó ṣe léèwọ̀ gbogbo àwọn tó yẹ pé yóò wà láti ta tí ó wà affect. ló fi jẹ́ wípé Islam ṣe léèwọ̀ ká máa mutí àti gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ó dà gẹ́gẹ́ bí ọtí. nínú àwọn nǹkan tó yẹ pé yóò mú làákàyè lọ tí ò ní jẹ́ kó ṣiṣẹ́ mọ́, ó jẹ́ gbóni. nínú àwọn nǹkan tó yẹ pé wọ́n kánná sí, ó jẹ́ sìgá ni, marijuana ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní gbogbo àwọn nǹkan tó yẹ pé wọ́n kánná sí, àbí kò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ ọtí ni. ní gbogbo oríṣiríṣi àwọn ọtí tó wà, ilé alcoholic kìnnìkan wine kìnnìkan kọ̀ọ̀nà, gbogbo ẹ̀ pátápátá tó bá jẹ́ pé ó ti wà alcoholic tí yóò jẹ́ pé yóò kó bá làákàyè tẹ́ máa fi lè mú púpọ̀ rẹ̀ yóò kó bá làákàyè. Islam ṣe léèwọ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan táwọn ẹ̀tún máa mú àwọn ní bí àwọn hard drug oríṣiríṣi tó yẹ pé púpọ̀ náà àwọn èèyàn wọ́n ti wá ṣe kí ni o, wọ́n ti wá bá sábà lónìí, pàápàá jùlọ àwọn tá a jọ́dọ̀. wallahi ẹ wo àwọn tí wọ́n gbófin kalẹ̀ tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́ bá lẹ́kọ́lá ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ tó ń ṣe ní ẹ̀tọ́ fáwọn èèyàn, kí wọ́n lọ páyọ̀ Ọlọ́run, kí wọ́n bẹ̀rù Ọlọ́run, kí wọ́n máa implicate, kí wọ́n lọ implore àbí kí wọ́n lọ adopt àwọn òfin tí Islam gbé wá. gbogbo àwọn náà sọ pé kí wọ́n máa mu sìgá, kí wọ́n máa mu kíníkíní kan, àwọn náà ti wá padà rí resort ẹ̀ nísìn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bí àwọn hard drug sì ni wọ́n kó wọlé nísìnyí àwọn náà sọ pé kí wọ́n máa kó wọlé mọ́.
oríṣiríṣi àwọn adrox oríṣiríṣi codeine ní tramadol àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kíní àwọn ethanol àwọn oríṣiríṣi àwọn oògùn olóró cocaine. Islam ṣe kíni ó ti kíyèsí lè tipẹ́tipẹ́ lágbàdí Islam ti dátọ̀ bá náà mi ti wá ló ti kíyèsí gbé léyìí. Àìgbẹ́sìn ẹyẹ ni wọ́n fi ń tú ìṣẹ̀ fún ẹ ni wọ́n fi ń dàrú mọ́ ẹ lójú wípé Islam ti le jù ẹ má sọ̀rọ̀ Islamic law ẹ má sọ̀rọ̀ sharia kankan ní Nàìjíríà afáàtì bá ti ń sọ bẹ́ẹ̀ sọ pé kọ́ lọ sọ́ra rẹ o kọ́ má sọ kú sọ mọ́ o kọ́ mọ́ jẹ́ kí Ọlọ́run ọba àlékè ọlá kó bóun wí òfin Ọlọ́run ni kí wọ́n má sọ Nàìjíríà eléyìí lófin tọ́lọ́run ọba àlékè Ọlọ́run ti kíyèsí gbogbo àwọn nǹkan yìí láti tipẹ́tipẹ́ Ọlọ́run ọba àlékè ọlá ó ń fẹ́ kí làákàyè yìí kó máa ṣiṣẹ́ ní gbogbo ìgbà ọwọ́ àti prefer gbogbo tó lè kó bá làákàyè yìí Islam ti wá ṣe kí ni ó ti gbé kúrò. Nígbà tí Islam dé àwọn alárúbá màjẹ́ ti máa mutí púpọ̀ wọ́n mú yé nínú ọtí kódà nínú ìtàn lọ́dọ̀ àwọn tí wọ́n ń kọ ìtàn lọ́dọ̀ àwọn olùkọ̀tàn ẹ lọ kọ̀ǹfàmù dáadáa ní tó fi di àsìkò yìí kò tí ì síjọ kan nínú àwọn ìjọ tó ti síwájú tí wọ́n mú títún àwọn alárúbáwá wọ́n mú títà àrà ni Ọlọ́run sì kíyèsí mímu tí máa ń mu ọtí yìí kó tó di pé ó ṣe ọtí ní èèwọ̀ torí pé Ọlọ́run ọba àlékè ọlá kò ṣe ọtí léèwọ̀ lẹ́ẹ̀kan náà tóró ti mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ sí Ọlọ́run ọba àlékè ọlá sọ pé yas'alunaka 'anil khamr qul fi wal maisir qul fihima ithmun kabirun wa manafi'u linnas wọ́n bọ̀ wá bí wà nábì léèrè pé ìwọ ànábì bó ní kí ló fẹ́ sọ nípa ọtí àti tẹ́tẹ́ títa ànábì ní qul fihima ithmun ìdá ànímọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ wa manafi'u linnas lẹ́yìn náà níbi méjèèjì o àǹfààní tún bẹ́ẹ̀ wa ithmuhuma akbaru min naf'ihima àǹfààní ọtí ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ẹ̀ ó lágbára ju àǹfààní tí ń bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ń ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nù ó fi hàn pé àyà yẹn nísìn Ọlọ́run ó sọ pé kí wọ́n má mu ṣùgbọ́n kan sọ fún wa pé ẹni tí ọ̀dà ìwà tí ọ̀dà ìwé rí ni ọ̀pọ̀ jù ń bẹ àǹfààní tí ń bẹ́ẹ̀ kéré òun náà ni Ọlọ́run kọ́kọ́ sí ilé wọn. Nígbà tó tún yá Ọlọ́run ọba àlékè ọlá tún ṣàlàyé àyà míì ń sọ wípé àsìkò kan ni kí wọ́n máa mú àsìkò kan ni kí wọ́n máa mú àsìkò kan ni kí wọ́n máa dédé ọtí àti àwọn tí máa pààyàn ní làákàyè àsìkò kan ni kí wọ́n máa dé bẹ́ẹ̀ kó tó wá di pé Ọlọ́run ọba àlékè àwọn gẹ́gẹ́ náà àbí Sayyidina Umar radiyallahu anhu wọ́n sọ wípé ilé ànábì àbí ọ̀hún pé Ọlọ́run fúnra rẹ̀ pé ìwọ Ọlọ́run ń tọ́ bá ń fẹ́ látọ̀dọ̀ wa látàrọ tí òun náà ní kò ṣàlàyé fún wa sófẹ́ ká máa ní kó ṣàlàyé ẹ̀ fún wa nísìnyí Ọlọ́run ṣe wá sọ àyà Suratul Maida àyà 90 súrà 4 nínú Al-Qur'an àyà 90 wọ́n sọ pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́lẹ̀ ìpọ́ Ọlọ́run bá gbọ́ innamal khamru dájúdájú ọtí mímu wal maisir tẹ́tẹ́ títa wal ansabu àti àwọn òòṣà àwọn igi òòṣà tẹ́ǹtà wal azlamu àti àwọn tẹ́ máa ra kẹ́ tó jáde kó nu ilé gẹ́gẹ́ bí dáìsì ipe tí tó wáyé pé ibi tí mo ń lọ yìí yóò sọ mí sí dáadáa kí n mú pépà báyìí tàbí kí n má lọ ṣé kí n lọ ní àbí kí n má lọ al-azlam. So Ọlọ́run ní gbogbo ilé pátápátá ìwà àbàjẹ́ ní Ọlọ́run dárúkọ tí níbẹ̀ yẹn ipe rijsun min amali shaitan ìwà àbàjẹ́ ní tí ṣètọ́nù ń gbé wá fajitanibuhu Ọlọ́run ní ẹ jìnà sí fajitanibuhu Ọlọ́run ní ẹ jìnà sí la'allakum tuflihun kẹ́rì bá jèrè láyé ń bí àtijọ́ mi al-qiyama àti gbogbo ẹni tó bá jẹ́ wípé ìtọ́ra wọlé òun náà ní gbogbo tí ó kò bá làákàyè ẹ̀ ìwọ́n sọ pé mo ní làákàyè mi bó ṣe wù mú sí lè lò irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ páyọ̀ Ọlọ́run o torí pé kì í sùn ní lóòótọ́ òun kọ́ lọ́ dára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbẹ̀mí ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò sì gbọ́dọ̀ mú làákàyè ara rẹ̀ kó mbẹ́ torí pé tí làákàyè bá fi lè kó mbẹ́ kì í sùn nìkan ní ó nípa lára mọ́ àwọn tí wọ́n nípa lára tara kí ni wọ́n pọ̀ àìmọye àwọn tí wọ́n mu tí ọtí ni wọ́n mu tí wọ́n fi tí wọ́n ń drive lọ tí wọ́n fi mọ́tò pa àwọn èèyàn ọtí ni wọ́n mu tọ́jọ́ wípé nígbà tí wàhálà rẹ̀ bá dé tí ó já sí gọ́tà tó kó sí àbí kò tiẹ̀ mutí gan láti ẹ̀ wo àwọn tí wọ́n mu àwọn hard drugs káàkiri nísìnyí codeine mu tramadol káàkiri nísìnyí tí wọ́n mú kíní tán báyìí ẹ wọ́n máa wọ lómi báyìí pé ẹ sì máa káànú ẹ̀ tí wọ́n máa tọ́ pé bí ó sì máa wù ẹ máa gbé subhanallah ó sì ń fi àjẹ ara rẹ báyìí torí Ọlọ́run tọ́nà ò sì dọ̀ọ́ láàmú ó sì wọ̀ nínú tiẹ̀ láti máa dára ẹ láàmú kí ló tó jẹ́ pé nígbà tí Ọlọ́run ọba ìtọ́lọ́run ò làbọ̀ wà lọ́rùn à ń làbọ̀ra wa lọ́rùn wàhálà tọ́lọ́run ò gbé sí wa lágbádá kí ló tó à ń dà síra wa lágbádá. Ọlọ́run tẹ̀síwájú ní innama yuridu shaitan Ọlọ́run ti kọ́kọ́ sọ síwájú pé
ìwà táwọn àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ síwájú yìí tó ti jẹ́ kan bẹ̀ tí tẹ́tẹ́ náà jẹ́ kan bẹ̀ a sì ń bá à ń padà bọ́ wá ṣàlàyé méjèèjì wípé tí ọtí jẹ́ kan bẹ̀ ọtí là ń ṣàlàyé lọ́wọ́ báyìí tí ọtí jẹ́ kan bẹ̀ rijsun min amali shaitan ìwà àbàjẹ́ ni látọ̀dọ̀ tẹ̀sù ń ṣe lọ́yìn ojú kòkòrò fún yín lọ́sọ̀ fún yín innama yuridu shaitan an yuqi'a bainakumul adawa in tẹ̀sù fẹ́ lù ń bẹ̀ òun náà ni wípé kò fẹ́ jẹ́ kẹrẹ́ kò fẹ́ kí mùsùlùmí méjì ọ̀rẹ́ àbí kí unity kó wà láàrin gbogbo yín ni gbogbo ẹni tí bẹ́ẹ̀ bá mutí débi kan tọkọ bá dénú ilé yóò lu ìyàwó rẹ̀ lùkulù ẹ̀dá kan níbo ni rí ló ti wá dé báwọn ìyàwó ní lù lọ́wọ́ ọmọ tiẹ̀ náà sì ń wò ó ọmọ náà wà sọ pé bàbá mi wọ́n fẹ́ pa ìyá mi ni lọ́nà wà débẹ̀ yóò ṣe kí ni yóò lu bàbá lùkulù ó náà kúkú lè gbọ́wọ́ ọmọ kú ti mutí yó ṣé èṣù dénú fámìlì àbí òdénú fámìlì ń ṣé tó bá jẹ́ pé inú fámìlì nìkan lọ́mọ ni ṣe bí kò bá dáa àmọ́ ìgbà tí bàbá mutí tí ń lu ìyá rẹ̀ tí ń lu ìyàwó ẹ̀ tọ́mọ náà sì rí bí àṣẹ mú ọmọ náà wà lọ mutí ẹ̀ òun ò níyàwó kankan lé tiẹ̀ tí ó fi wàhálà tiẹ̀ kó bá yóò wà lọ́ọ́ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nílé ìwé àbí ní ibi nígboro yóò wà lọ́ọ́ ṣe kíni yóò lọ́ọ́ máa fi dà wọ́n láàmú tiẹ̀ ọlọ́ni tí ṣe ṣùfẹ́ dálẹ̀ fún yín nu innama yuridu shaitan an yuqi'a bainakumul adawa ó fẹ́ dọ́tàlẹ̀ láàrin yín ni wal baghdha fil khamri wal maisir ó fẹ́ jẹ́ kí àìdùnnú síra ẹni kó máa ṣẹlẹ̀ láàrin yín ni ó fi sọ wípé kẹ́ ẹ máa mú tí ló fi ní kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ subhanallah nítorí náà ẹ̀yin àwọn tá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kí ó jẹ́ wípé àwọn nǹkan tí Ọlọ́run bá ní ká kíyèsí àwọn nǹkan tí Islam fẹ́ ká kíyèsí Ọlọ́run ní wa yasuddukum an dhikrillah tó bá jẹ́ wa yasuddukum an dhikrillah tó bá jẹ́ wípé ọ̀dọ́ta lẹ́ láàrin yín nìkan ni kò bá tó mọ níwọ̀nba àmọ́ nínú àwọn nǹkan tó tún dáre ní pé kí ni yasuddukum an dhikrillah kò tó ní jẹ́ ẹran tí Ọlọ́run bá àdìkọ́ ọ̀la nígbà tẹ́ bá ti mutí yó sígbà náà lẹ́wà sọ pé fẹ́ dọ́lọ́mọ̀ nígbà tí nǹkan ti ọtí nìkan kọ́ ẹ ti mu oríṣiríṣi àwọn adros káàkiri ẹ ti mu gbóyó tẹ́ dá nǹkan kan mà yasuddukum an dhikrillah sígbà náà lẹ́wà fẹ́ dọ́lọ́mọ̀ ẹlòmíì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti ń kírun ní tí ń jọ́sìn fọlọ́n tí ń pàtà ń pàdé ní mọ́sálásí tí gbogbo ẹ̀ sì ń dáa àmọ́ ìjọ tó ti bẹ̀rẹ̀ tó ti rí tí wọ́n ti fi ọtí lọ báyìí àbí tí wọ́n ti fi gbó lọ báyìí àbí tí wọ́n ti fi àwọn nǹkan oríṣiríṣi àwọn adros oríṣiríṣi cocaine tí wọ́n ti fi lọ báyìí ìjọ náà ló ti máa jìnnà sọ́lọ́n díẹ̀díẹ̀ làbá ní rí mọ́sálásí mọ́ làbá ní pàdé ẹ̀ mọ́ àbí tá a bá ti wá pàdé ẹ̀ láwa máa yí pé láwa máa sọ pé láànílẹ̀ fọ́lá rẹ̀ láànílẹ̀ fi tọrọ ọmọ mọ́ pé irú ọmọ wo leléyìí ọlọ́mọdé máa wọn bírú ẹ̀ lọ́mọ subhanallah ṣé ó yẹ kí mùsùlùmí náà sì yọnú kó wá jẹ́ pé nígbà tí máa ń bọ̀ ládùúgbò àwọn èèyàn máa fi ṣépè ládùúgbò pé bó ṣe ń bọ̀ yìí ọmọ ọmọ ti ń bọ̀ ẹ̀kẹ́rù yín lẹ́ o ṣé kí mùsùlùmí yọnu sí irú nǹkan báyìí àǹfààní kí ló fẹ́ rí ibi eléyìí nígbà tí gbogbo àwọn èèyàn bá ń sá fún ọ ní àtàrí eléyìí ló fi jẹ́ pé mùsùlùmí àbí ọ̀dọ́ mùsùlùmí ó gbọ́dọ̀ lọ kí sáàrin dáadáa làákàyè rẹ àwọn nǹkan tó jẹ́ pé yóò jẹ́ kó máa dàgbà òun ni wọ́n fẹ́ kéèyàn máa ṣe kí ni o kéèyàn máa fi làákàyè ṣe fi gbé làákàyè kalẹ̀ àwọn kan ni wọ́n ṣe àgbékalẹ̀ àwọn nǹkan tá à ń lò nígbàlódé nísìn tí ò sì sí láyé jóni ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ronú làákàyè wọn ni ẹbá wọn náà ni wọ́n ń ṣọtí fún yín wọ́n ń ṣọtí tí wọn àwọn òdẹ̀mú tí wọn àwọn làákàyè tí wọn torí pósì gbàrú síbẹ̀ wọ́n wá fi create àwọn nǹkan tó jẹ́ wípé à ń lò nísìn àwọn irinṣẹ́ oríṣiríṣi là ń lò tá à ń lò fóònù nísìnyí àwọn kan ni wọ́n tó jọ bí wọ́n ṣe tọjọ́ nísìnyí làákàyè kan ni wọ́n fi gbé kalẹ̀ ẹ lọ wò wọ́n dáadáa ṣé wọ́n sì mú òmùkúmu lóòótọ́ ṣé wọ́n ti ba làákàyè wọn jẹ́ bá a ṣe ba làákàyè wọn jẹ́ àwa dẹ̀ tó jẹ́ wípé àwa làwa ń rìn káàkiri pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà tí ọ̀dá àwa ni wọ́n wà ń sá fún ládùúgbò wọ́n wà ń tọ́ka bú sí wa wọ́n wà máa fi wájú Islam ní ọ̀nà tí ọ̀dá wọ́n máa sọ pé orí ọmọ mùsùlùmí náà ni ó kódà Abdulhamid ní jẹ́ ní tí Islam wọn kọ́ wọn nù ọwá jẹ́ kí wọ́n máa fi ọ̀sọ̀ Islam lẹ́nu bẹ́ẹ̀ sì ni Islam ò ní sọ lẹ́nu kankan ìwọ lọ kábùkù àbùkù rẹ ọ̀dọ̀ rẹ náà ló ṣe kí ni òkú náà lọ́nà nítorí ìdí eléyìí kánúkà hadith nínú àwọn hadith tó gbé wáyé pé gbogbo àwọn kan yìí èèwọ̀ ni àgbọ̀dọ̀ máa nípìn ń bẹ àgbọ̀dọ̀ lọ́wọ́ sí wọ́n gbà wá láti nínú hadith tí Abu Hurairah gbà wá látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhu ó ní kullu muskirin khamrun
gbogbo nǹkan tó bá jẹ́ wípé a máa ìmọ̀ jẹ́ kí làákàyè kéèyàn ìmọ̀ intoxicate tó máa jẹ́ kéèyàn máa hún ríra khamrun ọtí ni wọ́n máa pè ní èdè Lárúbáwá gbogbo tó bá ti ń hún ríra láyé o tí intoxicate o gbogbo ẹ̀ pátápátá ọtí ni wa kullu muskirin haramun wa kullu muskirin haramun gbogbo tó bá ti lè ṣe kí ni o tó bá ti lè intoxicate láyé èèwọ̀ ní àgbọ̀dọ̀ ṣe kí ni o àgbọ̀dọ̀ súnmọ́. Ibn Umar wa sọ wípé wa man mata ẹni tó bá fi lè kú wa huwa yashrabu al-khamra yudminuha ó sì wá jẹ́ pé ọtí náà ní mú àbí gbogbo nǹkan tí tá a sọ síwájú náà ní mú igbó náà ní mú àwọn àmúkúmu àwọn drugs oríṣiríṣi náà ní mú irú ẹni bẹ́ẹ̀ àbí kò tiẹ̀ mọ àwọn drugs ó mú oríṣiríṣi àwọn àgbóró táwọn èèyàn tá káàkiri nísìnyí pè ní jẹ̀dí pè ní kíníkíní kan pè ní jẹ̀dí pè lọ́pọ̀ ẹ̀yìn pè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afáàtọ̀ oríṣiríṣi àwọn nǹkan skúnchì gbogbo oríṣiríṣi àwọn orúkọ jákujàku ni wọ́n ń pè gbogbo ń tẹ́ rí kó pè gbogbo orúkọ tó rí kó jẹ́ pátápátá ọtí náà gbogbo ẹ̀ ẹni tó bá fi lè mú láyé ń bì tó yẹ pé tí ń mú náà nù lam yashrabha fil akhirah nítorí àwọn fi dánwò ní pé kò ní mú jọ gbé al-qiyamah torí pé tó bá di jọ gbé al-qiyamah nínú àwọn tí wọ́n ti ṣẹ̀dá sínú àlùjánnà náà lọ ti wà ọtí tí ò ní kó bá làákàyè fiha anharun min ma'in ghayri asin ọlọ́run sọ àwọn odò mẹ́rin tí ń sàn lábẹ́ àlùjánnà omi min ma'in ghayri asin omi tí ò change tẹ́sì rí wa anharun min labanin lam yataghayyar ta'amuhu àwọn odò tí ń sàn tó jẹ́ pé odò wàrà ni wọ́n milk òun náà ni odò tí wọ́n lam yataghayyar ta'amuhu ọlọ́run ní kò lè change taste wa anharun min asalin musaffa àwọn odò kan tún bẹ ní tí ń sàn nínú àlùjánnà fẹ́ni tó bá jẹ́ pé àlùjánnà al-qiyamah ní wọ́wọ́ tàti sọ tàti tẹnu mọ́ wípé la khayra fi dunya ìdádọ́ àti lókọ́ kọ̀sáfà nínú ayé ń bì téèyàn bá ti dá al-qiyamah béèyàn ní igba owó tó ní àmẹyẹmẹyẹ owó tó ní gbalé tó ní mọ́tò tí ò níye tí ò bá ti sálẹ̀ kìámà ń bẹ ta sọ pé kò sí àǹfààní láyé ń bí gbà náà àyàfẹ́ tó bá jẹ́ pé ó kú gbogbo àwọn nǹkan ìjọ tó wá dálẹ̀ kìámà ò nìkan náà ni ọlọ́run wá ń sọ àwọn nǹkan tí yóò dé bá nínú àlùjánnà ọlọ́run ní fiha anharun min asalin musaffa àwọn odò oyin òun náà ní í sàn bẹ́ẹ̀ oyin pure oyin wa anharun min khamrin ladhatin lisharibin ọlọ́run sọ síwájú pé àti odò kíni odò ọtí àlùjánnà ladhatin lisharibin tó jẹ́ pé yóò máa jẹ́ ìgbádùn fún àwọn tó jẹ́ wípé wọ́n bá mú tí ẹ̀sẹ̀ tẹ́yìn yóò mú tó jẹ́ pé ẹ̀yin náà wò nígbà tẹ́yìn náà gbé sẹ́nu gbogbo ọ̀nà tẹ́yìn gbé sẹ́nu ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń fìlì tẹ̀sí yẹn ọlọ́run lè ti ń bẹ lọ́dọ̀ ọ̀hún ó lo ojú lè lọ ó kàn jẹ́ pé àwọn èèyàn ò lè ṣe sùúrù láti gba gbogbo àwọn kẹrin nítorí náà á dúró níbi bí eléyìí náà inshallah ta'ala á gbìyànjú láti ṣàlàyé fún wa àwọn àpalára tí àwa náà ti mọ̀ àtẹ̀dáàmọ̀ tí ó wà látara kí a máa mu àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ yìí. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi wa sallam.